aṣẹ́wó ìlú Ìbàdàn ọwọ́ ń tẹnu bá bàbá Mudu Markaz wàláhì kò sí tẹ̀síìrì lọ́dún yìí kò ní dá fún bàbá rẹ pẹ̀lú gbólóhùn tó sọ ipa bàbá rẹ nínú Islam sọ ipa bàbá rẹ tẹ̀síìrì tí bàbá rẹ ṣe wọ́n mú tẹ̀síìrì àfáà tó ṣe tẹ̀síìrì lẹ́yìn bàbá Mudu Markaz mú tẹ̀síìrì wọn jáde gbogbo ìlú Ìbàdàn tó fi dé gbogbo Ọ̀ṣun Ọ̀yọ́ state gbogbo ilẹ̀ Yorùbá generally dákọ̀ ẹni tó ṣe tẹ̀síìrì lọ́dún yìí tẹ́ ẹ bá ti wá dákọ̀ bàbá Mudu Markaz kẹ́ ẹ dákọ̀ Markaz kẹ́ ẹ dákọ̀ Abusi Markaz ẹ̀ tí gbádùn so ẹni lórí rẹ̀ ẹ̀dá kan láyé kọ́ sọ̀pọ̀tì Mufti Aládò yìí àfi àwọn aṣẹ́wó yìí irú àwọn obìnrin aṣẹ́wó yìí àtàwọn àfáà ẹlẹ́bọ àwọn náà mọ̀ sọ̀pọ̀tì Mufti Aládò bí láì 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 wà. aṣẹ́wó ìlú Ìbàdàn òun náà ń bú Markaz ń da sọ́rọ̀ ẹ̀sìn ẹ̀rí bá àtúbọ̀tá ayé ti dé wàláhì àtúbọ̀tá ayé ti dé ìyá aṣẹ́wó ìlú Ìbàdàn yìí tí gbogbo ayé mọ̀ pé aṣẹ́wó ni ọ́ kò pamọ́ sẹ́nì kankan ṣùgbọ́n àdìsá náà bí ṣe pẹ́kipẹ́kí lára rẹ̀ ó ní ìdálàmù tẹ̀sítẹ́hì fásitì náà ṣíìtì ó ní tìjú ló jẹ́ kí wọ́n máa yanu gbàgà kọ́ máa sọ wípé ní Markaz iṣẹ́ o kò sí tẹ̀síìrì ń bẹ last year kò sí tẹ̀síìrì ń bẹ lọ́dún yìí ayé rẹ̀ ti bàjẹ́ wàláhì làzìm bàbá rẹ̀ tẹ̀síìrì tí bàbá rẹ̀ ṣe mú jáde káwò bàbá rẹ̀ tẹ̀síìrì tó ṣe táyé gbọ́ tó jẹ́ tẹ̀síìrì gidi mú jáde káwò ó lè rí àwọn ọ̀tẹ̀ káwọn bàbá yín ṣe lánàá sí Sheikh Adam ẹ̀yin ọmọ òfò tí wọ́n bí kalẹ̀ tó ya aṣẹ́wó kalẹ̀ yìí torí pé ní ẹni tó yìn náà tó ń sọ pé ń ṣàdúrà fún Mufti Aládò irú rẹ̀ náà ló ní máa ṣàdúrà fún o torí pé ní aṣẹ́wó bíi tiyín lẹ́lẹ́jọ́ fẹ́ra yín tí Kùránì sọ náà nìyẹn ó ní a'udhu billahi minash shaitonir rajim az-zaniyatu la yankihuha illa zanin aw mushrikun Kùránì lọ sọ bẹ́ẹ̀ ó ní irú wọ ìyá aṣẹ́wó ìlú Ìbàdàn yìí tó pé kọ̀ pamọ́ sọ́mọdé kọ̀ pamọ́ ságbàlagbà ó ṣaṣẹ́wó títí o tún bá ṣẹ́wó rẹ̀ dé Mákà gbogbo àwọn tí ń tẹ̀lé ọ lọ sí múra tẹ́ ń tẹ̀lé ọ lọ Mákà yóò lérí ibú ni wọn o tí wọ́n bá ṣaṣẹ́wó irú ìjẹ́ ìgbọ́dọ̀ ká gbọ́dọ̀ pé ìjẹ́rìí sẹ́sìn mọ́ àwọn ọ̀sọ̀ bẹ́ẹ̀ pé wọ́n látẹ́gbà lula ọ̀hún ṣahadatan ẹ má bẹ̀rẹ̀ ìwọ̀n jẹ́ mọ́ so aṣẹ́wó òun ló lè fẹ́ irú Mufti Aládò torí wípé ní múṣíríkù ni ẹlẹ́bọ ni gbogbo ẹni tí bá ti ń lo àdó tó gbára lé àdó tí ń lo àdó ẹlẹ́bọ ni so àgbáyé ìgbà ní aṣẹ́wó bíi tiẹ̀ àwọn ọkùnrin aṣẹ́wó náà ni wọ́n fẹ́ tí ọba wa rí aṣẹ́wó fẹ́ àwọn múṣíríkù àbíkọ́ lọ fẹ́ aládò tó jẹ́ lẹ́bọ ọfẹ́ jẹ́ káládò náà tún wá bọ́ ọ̀sùn bó tẹ̀ tí bọ́ ọ̀sùn tálọ́mọ̀ kò sẹ́ni tọ́mọ̀ nírú wọ́n fi lò fi ráyè wẹnu sí Markaz la bàbá Mudu Markaz àdámọ́ lára sàwọ́dà látàwọ́ bàbá tìrì ti ọ̀rọ̀ sìnà lọ́dún yìí ọ̀gbọ́ débẹ̀ ó ní gbọ́ ó sì wá gbọ́ màtí bá sẹ́wọ́n ni ọ́ bàbá Mudu Markaz wọ́n tìrì ti ọ̀rọ̀ sìnà wọ́n ní mo ṣe mo túbá lọ́pọ̀ ni ò sẹ́rí kò fẹ́ sí lọ́sọ̀ pé bàbá Sheikh Kamaluddin Al-Adabi bàbá nìkan ní Sheikh Adamu jẹ́rìí sí pé bàbá wọn ò ṣe sìnà nígbà tá débi àyà wọn so ó yá àyà yẹn gbọ́ lọ́dún yìí tí bàbá Mudu Markaz wọ́n tìrì ń bọ̀ jásí pé aṣẹ́wó ni ọ́ gbogbo ẹni tó bá ti já aṣẹ́wó dandan ni kọ́ máa wẹ́ ẹlẹ́bọ bíi tiẹ̀ gẹ́gẹ́ bíi aládò láti fẹ́ ó lè káyọ ọkùnrin tó ti gorí ẹ irú wọn tún jáde ó tún lè sọ̀rọ̀ ní gbangba irú rẹ̀ jáde ó lè sọ̀rọ̀ ní gbangba ó lè dá sọ̀rọ̀ ẹ̀sìn níwọ̀n tó já sí pé ní ọ̀fẹ́ ọkùnrin méjì papọ̀ ọkùnrin méjì ní gorí ẹ̀ lẹ́ẹ̀kan náà ọ̀tì náà gbọ́kọ̀ rẹ̀ jáde kárí àbí ọ̀fẹ́ tó fẹ́ wọ̀dọ̀ Mufti Aládò àwọn olè fẹ́ tó ipò òun náà ọlọ́lọ́mọ ya àwọn ọmọ ìjọ rẹ̀ tó ti fàzákà nípa ayé wọn jẹ́ ọlọ́lọ́mọ ya ọmọ àlèkò ní ń ta so ẹni lórí rẹ̀ ẹ̀dá kan láyé kọ́ sọ̀pọ̀tì Mufti Aládò yìí àfi àwọn aṣẹ́wó yìí irú àwọn obìnrin aṣẹ́wó yìí àtàwọn àfáà ẹlẹ́bọ àwọn náà mọ̀ sọ̀pọ̀tì Mufti Aládò bí láì 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 wà ọ̀wá ń tẹnu bá bàbá Mudu Markaz wàláhì kò sí tẹ̀síìrì lọ́dún yìí kò ní dá fún bàbá rẹ̀ pẹ̀lú gbólóhùn tó sọ ipa bàbá rẹ̀ nínú Islam sọ ipa bàbá rẹ̀ tẹ̀síìrì tí bàbá rẹ̀ ṣe wọ́n mú tẹ̀síìrì àfáà tó ṣe tẹ̀síìrì lẹ́yìn bàbá Mudu Markaz mú tẹ̀síìrì wọn jáde gbogbo ìlú Ìbàdàn tó fi dé gbogbo Ọ̀ṣun Ọ̀yọ́ state gbogbo ilẹ̀ Yorùbá generally dákọ̀ ẹni tó ṣe tẹ̀síìrì lọ́dún yìí tẹ́ ẹ bá ti wá dákọ̀ bàbá Mudu Markaz kẹ́ ẹ dákọ̀ Markaz kẹ́ ẹ dákọ̀ Abusi Markaz ẹ̀ tí gbádùn pẹ̀lú ògùn ọ̀la àwọn ọmọ jáde sí yín torí àrífín yẹn ti wá pọ̀ àìsáàyè ni ló jẹ́ ká máa wáyè fún ẹ̀yìn olóyìn bú báyìí mo ti fẹ́ jáde fún èyàn ọmọ ṣégè tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí mo padà rí bàbá golden son of Markaz wọ́n lè ajá fọmọ yẹn lẹ̀ ṣùgbọ́n tó wá dùn mí jù òun ni ti Sábóyárò wá tákù ọmọ ṣégè olóyìn bú ọmọ yẹn ó wá tákù àfáà rẹ̀ tó gbóhùn lọ́bẹ̀rẹ̀ igbó mímu ní ọdún 12 ní ti mugbó èyí tó dájú sí wà ṣe bí ọ̀kan lọ́mọ ọlọ́jà rí pẹ́ gbàtọ̀ fẹ́ tú àṣírí ọjà títú àṣírí ẹni gbogbo ibi tí mú gbó gbogbo bẹ̀rẹ̀ ọ̀kan lọ́bẹ̀ sọ so ajá náà sí àfáà mú gbó yìí òun náà wá jáde níwá ní kílódé fúnlẹ̀ máa bú àfáà òun náà máa fèsì fún gbogbo ẹ̀yìn olórí ibú tí wọ́n sọ̀rọ̀ sí Markaz wọ́n sọ̀rọ̀ sí bàbá Mudu Markaz ẹwà kan sọ káàsì ju wá pọ̀ àwọn ẹni wọ́n lọ tọ́jà o àfáà mú gbó yìí tó bẹ̀rẹ̀ igbó mímu lọ́dún 12 yìí ọmọ kéwu rẹ̀ tí wọ́n pè ní ṣégè eléyìí ibú ọmọ tó lọ tọ́ Lizzy Anjorin tí yẹn fèpè báyé rẹ̀ jẹ́ tó fèpè báyé àfáà rẹ̀ jẹ́ tó fèpè báyé ìyá rẹ̀ jẹ́ so eléyìí ni ọmọ ajánẹ́sì àfáà àmúgbó yìí tó jáde tó pẹ̀lú ní ajésọmọnù eléyìí ibú ọmọ yẹn ajánẹ́sì àfáà àmúgbó yìí kò jáde nígbà tí Lizzy Anjorin o tí èyí ọmọ ṣégè eléyìí ibú yẹn tí Sábóyárò tákù rẹ̀ yìí yóò dá fún Sábóyárò ara àwọn tí wọ́n dó dédé Markaz nù so nígbà tí ó kọlu Lizzy Anjorin tí Lizzy Anjorin tó fa pọ̀rípọ̀ rí bàbá ńlá àfáà àmúgbó yìí tó gbóhùn àfáà kọ́tọ́ kọ́tọ́ ṣọ́ọ̀ṣì yìí níbo ni ajánẹ́sì eléyìí ibú àti ọ̀tákù Lizzy Anjorin
ọmọ eléyìí ibú yìí tí bẹ̀rẹ̀ ní ajé sọmọ nù yìí kí ló fà tí ò fi jáde kọ́ńtà kùlì ìdájọ́ rìn tó wájá sí pé bàbá Muhammad Gas gbàtẹ́ ti wípé ní bàbá Muhammad wọn ò ní sọ̀rọ̀ pẹ̀lú ògùn Ọlọ́run àwátájọ́ máa kéwú àmà jáde sí yín ẹ̀yin eléyìí ibú yìí ẹ fẹ́ jẹ́ kí Islam ò ní sinmi bàbá Muhammad Gas wọ́n tún Islam ṣe wọ́n tún pé ẹ kó mi ẹbọ ẹ̀yin wá ń sọ̀pọ̀ ti ẹbọ yóò dá fún afẹ́lẹ́lẹ́ lọ́fà wọ́n ní àwọn ń kúnlẹ̀ fún ọ à ń pa búrúburú fún ọ láì máa ń pé ní ọwọ́ aláwo làwọn bà pé kò ní dá fún ọ pẹ̀lú ọwọ́ àwọn tó ti gbà pẹ̀lú búrúburú táwọn olùkọ́ bá ṣéwù ní ọ afẹ́lẹ́lẹ́ lọ́sọ bẹ́ẹ̀ Ọlọ́run jọ dá fún afẹ́lẹ́lẹ́ tí wọ́n bá pọ̀ ayé ọ̀dà ẹ wo àwọn Tìjàníyà ẹ wo bí ẹlẹ́bọ bí ṣe ń pera rẹ̀ pé òun bẹ lára yín ṣé ká mọ́dà Tìjàní lórí ká máa lo àdó gbogbo ẹ lórí bújẹ́ sọ́pọ̀ ti aládò yìí àtòmìnira sẹ́wọ̀ Olúbàdàn yìí ṣé ká mọ́dà Tìjàní rahimahullah sóhun lọ́kọ́ yín pé ká máa lo àdó ṣé bàbá wa ṣé Ibrahim Niyas radiyallahu ta'ala anhu sóhun lọ́kọ́ yín pé ká máa lo àdó ẹ wà nílò lórí ire kan nínú gbogbo àwọn tó sọ pé wọ́n máa ń ṣe dìfáwù wọ́n máa ń sọ̀pọ̀ ti èèyàn wọ́n sọ̀pọ̀ ti aládò yìí àfihàn àwọn aṣẹ́wó lórí ibú yìí àwọn obìnrin aṣẹ́wó lórí ibú yìí ayé àwọn ọmọ tó bí àánú wọn ṣe mí torí wọ́n ti sì yá ní wọ́n sì ìyá ní bìláìsí láìláìlà wà wọ́n sì ìyá ní bíbí wọn kọ́kọ́ dáná wọn ò tún wá ní ìyá rẹ̀ ìyá òfò ìyá tí ò ní tìjú tó yẹ pé òun ni aṣẹ́wó gbogbo ìlú Ìbàdàn umul fitinati gbogbo olú pọ̀pọ̀ mọ́sẹ́lì lẹ́yìn ọmọ òfò burúkú yìí kí ni mẹ́gàdì ṣe fún yín wá mú tẹ̀fsírì tí wọ́n ṣe lọ́dún yìí tó lè mú yẹn gàn mú jáde tọ́ka sí pé tẹ̀fsírì ibi tí tẹ̀fsírì wà lọ́dún yìí ní gbogbo alẹ́ tó kún lẹ̀ Yorùbá lẹ́yìn olórí burúkú yìí bàbá mi máa ń tó Ìsìlámù ṣe wọ́n fọ́ Ìsìlámù mọ́ ṣùgbọ́n olórí ibú gbàgbé ó ti dójú ti Ìsìlámù pẹ̀lú òbò òfò tó ń ta káàkiri ayé ó lè káyọ̀ ọkùnrin tó ti borí ẹ̀ ó lè káyọ̀ ọkùnrin tó ti borí obìnrin aṣẹ́wó lórí ibú yìí náà wọ́n ti parí ọ̀rọ̀ ó ní irú yín báyìí irú ẹ̀yìn obìnrin aṣẹ́wó lórí ibú yìí ìyàgbó ń kẹ́yìn aṣẹ́wó Olúbàdàn yìí tó jẹ́ pé ọfọkùnrin méjì papọ̀ ń ṣe 2 sum ń ṣe 3 sum ó ṣe títí ó ti gbé aṣẹ́wó rẹ̀ délùú Mákà ó gbèdé ń wá gbogbo ẹ̀ tẹ̀lé lórí burúkú ìlọsí múra tẹ̀lé lọ sí Mákà ẹ̀ka lọ fowó yín ṣòfò ni bóyá ẹ̀yin àlè rẹ̀ náà ń tẹ̀lé ẹ̀yin tẹ̀ ń gbọ́ kúrì rẹ̀ náà ni yóò dé gbòdùdú mojú báyìí ni wọn ò bí dá kó sígò lọ́mọ òfò burúkú yìí mú tẹ̀síìrì mi tó lè máàkì bàbá Muhammad Gas wá so ẹ̀sà sẹ́wọ́ fá títí o tún wá fẹ́ gbá sẹ́wọ̀ lọ́dọ̀ Mufti Aládò tó gbé ẹlẹ́bọ lòun tiẹ̀ Kùránì ọkọ̀ ṣẹ̀kalẹ̀ oúnjẹ bá ti lè fẹ́ onísìnà ẹgbẹ́ yín azaniyatu sìnà onísìnà lóbìnrin láyé nkí wùhá kò sẹ́ni tí ó bá ṣe sìnà illa zanin àyàfi ọkùnrin tó ń tẹ onísìnà hàn àwọn mushrikun àbírú Mufti Aládò tó gbé ní ẹlẹ́bọ ni ọgbàrá Aládò so ìjà wo lẹ́ ń gbè nísìn tí ẹ bá ṣe pé lérí ibú Aládò jọ ní ìwọ yá aṣẹ́wó òun yá babaláwo ẹjọ́ máa ti ara yín ni malon kò ní dá fún yín papọ̀ lágbára Ọlọ́run ó ti sọ̀fọ̀ àṣírí ẹ ti tú náà tó bá gbọ́ ní tìjọ́ kí ni wọ́n tún ta kámẹ́rà sójú kọ́ máa sọ̀rọ̀ sàyé mọ́ níwọ̀n tó gbé ní blue film ẹ ti wà káàkiri gbogbo ayé wallahi lazim àfáàní ní ìparọ́ blue film ẹ wà ká gbogbo ayé níwọ̀n blue film ẹ ṣùgbọ́n Ànábì ti parọ́ ní sàlámù tẹ̀sítẹ́ ìfásùnà máa ṣe ìta tó bá ti mọ̀ pé òun ní tìjú gbogbo tó bá wọ̀ máa ṣe irú wọn dá sọ̀rọ̀ Markaz dá sọ̀rọ̀ ẹ̀sìn mal'una olùlọsí obìnrin ayé ti bàjẹ́ lásán wọn náà ń ṣe wáàsí. Salamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.